ọmọ bala ẹkú ọjọ́ bí o ẹnjìnà Azeez Ọláníyàn Alákẹ́mú o ọkọ Fatima mọ̀rọ́mọkẹ́ ọkọ̀dúnbàrin Alámọ̀pé o Azeez Ọláníyàn Àkànmú kórìíjẹ kẹpẹ́ ọmọ bala ẹkú ọdún òní ẹkú àrà òní ẹkú àṣeyẹ ẹnjìnà Azeez Ọláníyàn Àkànmú ọkọ Fatima mọ̀rọ́mọkẹ́ Adùnbárìn Àmọ̀pé ẹkú ọdún ẹ̀yìn happy birthday to you Àmọ̀pé ní kí yín pẹ́ ní fọdún èyí ṣàṣemọ́ ìláyà aláwòrán bí ọlọ́run ò ní pa yín lẹ́kún ọdọọdún ní sápó rúwé Àkànmú ọdọọdún lèrú wá wà ẹnjìnà Azeez ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ ọlọ́dúnmọ́dún olóṣù mọ́ṣù àṣeṣàmọ́dún àjọ péjú ṣe tẹ̀mí ni ìyàwó yín ló ní máàkì yín gbèjègbèjọ ó lẹ̀ ní rí kú ọmọ ó lẹ̀ ní rí kú aya oníṣẹ́ yín ò ní dìṣẹ́ ó ní ẹ̀mọ́ sàmì àṣẹ ńláyà lára bí ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ tẹ́ láéláé èṣù oníyà yín ọlọ́run ò ní tú yín ká wọ́n lẹ̀ ti gbọ́jú eléyìí ná wọ́n lájọ péjú ṣe tẹ̀mí ìtòwó tọmọ tàìkú baálẹ̀ ọ̀rọ̀ aya rẹ̀ tún wá ní máa sọ pé ò ní gbà sí ẹjọ́ ó lò ní gbàṣẹ́ wàhálà ó lẹ̀ ti wá sọdún eléyìí ná ó ń lọ́dún lẹ́sìn máa bẹ̀ ńláyà lára bí ọlọ́run ò ní jẹ́ ké láéláé bọ́kọ ẹni bá dá ẹ jẹ́ ká wí Àmọ̀pé Lákànmú rẹwà bí Òṣùmàrè ọkọ tá a fi tọrọ ọkọ ìláyà lára bí ọlọ́run ò ní járin yóò túká láéláé nírèlẹ̀ ẹ̀ sí máa ga ni ọmọ bala máa gbóhùn ẹnu mi lónìí Ìjẹ̀ṣà òṣèré ńlẹ̀ òbí ọláṣẹ wọ́n níyàn máa gbọ́dọ̀ poro nímòye dẹ́ẹ̀dẹ́ẹ́ lóbì yìí bá nírọ̀ lókì ìtì ẹ̀fọ̀n ẹ̀jẹ̀ ń bàbá yín ti wá jẹba sọ̀run òkìtì ẹ̀fọ̀n bàbá yín ti wá gbẹ ẹ̀jẹ̀ ògùn Àkànmú ẹ̀jẹ̀ ògùn tẹ́ wá gbà lẹ́sẹ̀ ríre lé mọ́ ọmọ bala ẹ̀jẹ̀ àbẹ̀bá járe lé lónìí ọmọye èrò òkun ẹ̀yin lọmọ kúkú dùkú tí ṣèwé gẹ̀rùgẹ̀rù ọ̀pọ̀ ògùn á sì máa rú mọ́ gàlégàlé ọmọ Àbẹ̀ní níbẹ̀ lọ́pọ̀ ògùn bẹ́ẹ̀ dẹ́kẹ́ kò ní jẹ́ rí ọmọ láṣẹ wọ́ jẹ́jẹ́wé lọ Ìjẹ̀ṣà àtòwúrà wo lóbi ká jẹ́fọwọ́ra mọ́ndé álọ́mú kò ní rẹ̀ ara rí ó sì máa lè òṣì onímọ̀ ẹ̀ adùn ní ọgbẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yin tún ní báńdé nẹ́jà epo ọmọ àrójú epo pábẹ́ ọmọ ṣèní epo ṣèní yọ̀ níbi kẹsà nínú ọmọ wọlé bùpọ̀ ní yámọ̀dé lára ewúrẹ́ kúnlẹ̀ ara rẹ̀ sà ẹ bá wọn sí ẹgbọ́kọ ẹ̀sìn ẹ̀ mọ̀ ohun bàbá yín fẹ́ràn wọn ṣe àgùntàn kúnlẹ̀ ara rẹ̀ sà ẹ bá wọn sí ẹgbọ́kọ ẹ̀sìn ẹ̀ mọ̀ ohun bàbá yín fẹ́ràn wọn ṣe ẹ̀sìn wa wọlé ara nẹ́jà Àkànmú ẹ̀ wá kápó lápó ẹ̀ kápó lápò wọ́n ní àlọ́rẹ̀ sí rẹ̀ tí àti kí àtìrù ní ògbé wálé ara nẹ́jà epo bá ń dí ọmọ epo rẹ́gí ojú omi ọkọ̀ Àmọ̀pé mo ní ẹ má tẹ̀wà lọ́pọ̀ ọmọ abẹ́lẹ́pọ̀ pọ́n ẹnjìnà Azeez ọmọ ní ojogun ẹwà lọ́dọ̀ yín òsì onímọ̀ yín adùn ní ọgbẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ olólùfẹ́ yín lónìí mọ̀ kì í gbèjègbèjọ aya yín aya rere lọ́dẹ ọkọ lónìí má kì í gbèjègbèjọ ẹnjìnà Azeez Ọláníyàn Àkànmú sẹ́yìn gbọ́ bólólùfẹ́ yín ṣe ń kí yín bẹ́tí yín bá ń jẹ́ mami kan aya yín lóyìn máa kí yín dáadáa òsì onímọ̀ yín adùn ní ọgbẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ happy birthday to you Àkànmú ẹ ti sọdún eléyìí ná ọkọ̀ Àmọ̀pé àjọ péjú ṣe tẹ̀mí ìtòwó tọmọ tàìkú baálẹ̀ ọ̀rọ̀ aya yín Fatima mọ̀rọ́mọkẹ́ Adùnbárìn Àmọ̀pé lónìí máa kí yín gbèjègbèjọ happy birthday to you àjọ péjú ṣe tẹ̀mí ni ọmọ abẹ́lẹ̀ pọ̀pọ̀n mi o bá àdúrà jẹ́jẹ́ òní rẹ̀ ṣá o ọmọ abẹ́lẹ̀ pọ̀pọ̀n mi o Àkànmú àjèjẹ́ òní rẹ̀ ṣá o.